síta náà ni wípé ní ṣé ìmáàmù Ìlọrin ni wọ́n dáa jù ni àti ọ̀rọ̀ tí ń lọ. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. A rí wípé ní bàbá ìmáàmù àwọn kan ní wọ́n dáa jù o kó tó di pé wọ́n yàn wọ́n ní ìmáàmù. n tó fa sábàbí ọ̀rọ̀ yìí ni wípé ní mo rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí social media, mo tún wá rọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ ṣe wáàsí fún bàbá ìmáàmù yìí, bàbá ìmáàmù Ìlọrin adamala ayatahu, nígbà tí wọ́n yàn wọ́n ní ìmáàmù àti ìgbà tí wọ́n fẹ́ ṣèwúyè wọn, ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà la rí mẹ́ látoríṣiríṣi àwọn ìlú àti Ìlọrin gangan. So oníkálukú bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lọ, wọ́n ń sọ̀rọ̀ bọ̀, wọ́n yin bàbá ìmáàmù, wọ́n yin wọ́n sọ yí pé ní bàbá ìmáàmù ò búyàn rí, bàbá ìmáàmù ò lu jìbìtì rí, bàbá ìmáàmù ò ṣe gbá wọn ṣàwó rí. Tá a bá sọ̀rọ̀ pé bàbá ìmáàmù ò lu jìbìtì rí, hakọ̀nù àsìdìkọ̀nù. Bàbá ìmáàmù Ìlọrin wọn ò ṣe kíni rí, wọn ò ṣe jàgídíjàgan rí, hakọ̀nù àsìdìkọ̀nù. Ṣùgbọ́n kéèyàn wá gọ sábẹ́ yí pé ní ẹ̀yin tẹ́ ń búyàn yìí gbogbo tá à ń ṣe nísìnyí ẹlòmíì kò rí sí nǹkan kan ju pé ní wọ́n ń búyàn lọ, èébú lòún kà kún. Bọ́dà tó bá já sí pé èébú lọ bá fẹ́ sọ wípé ní gbogbo àwọn tó ń jáde yìí tí wọ́n ń dìfẹ́ǹdì àfa àwọn yìí wọ́n ń bọjọ́ iwájú wọn jẹ́ ni, á wàá sọ fún ọ wípé ní èso lódodo èèyàn ara àwọn mùnáfìkì tí Sàgádámù sọ̀rọ̀ wọn ni ọ́. Bọ́dà kó tó di pé wọ́n yan bàbá ìmáàmù Ìlọrin ní chief imam of Ìlọrin adamala ọ̀dàwọ̀látàwù, àwọn kan náà dájú láàmọ́ gbogbo àwọn àwọn àbílẹ̀ àdájì tí wọ́n jáde bá fẹ́ jẹ ìmáàmù nílọrin, bàbá ìmáàmù kan ni wọ́n dájú o. Kódà gbogbo jàmáà tí ń gbọ́ mi sábà ní kéèmí fún ara mi kí n chúùsù ẹnìkan ilé chúùsù bàbá ìmáàmù tó ní pé kí n ṣe ìtìyàrú. Ìwọ tó sì ń gbọ́ mi náà àtàfà àti ọlọ́sẹ̀ wà sí ń bẹ̀ náà sábà ní wọ́n fún yín ní opportunity kẹ́ ẹ chúùsù ẹnìkan láàrin gbogbo àwọn tí wọ́n yọjú bá fẹ́ jẹ chief imam Ìlọrin, ẹ lè mú bàbá ìmáàmù tó ní. Ìdí tó fà á tí Ọlọ́run fi kádà pé káwọn nǹkan bọ́ síbẹ̀, Ọlọ́run yàn wá láti àlẹ́ àràṣì rẹ̀. Ikhtara Allahu Rabbul Alamin min arshihi. Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ yàn wọ́n, màtọ́lọ́run wá yàn wọ́n, ó wá fi bàbá min martaba ṣé wallahu yasimuka minan nas la takhaf daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run wá fi wọ́n ṣe tàwfíìkì Ọlọ́run pẹ̀tọ́ ẹni tẹ́ mú ni. Àtìgbà tí min martaba bàbá wa ṣéwù Álímì kọ́lọ́n jáde bàbá pẹ́ tí wọ́n ti yan bàbá ṣífù imam ni wọ́n ti dájú gbogbo àwọn tó kù lọ, ni wọ́n ṣe kí ni wọ́n ti dájú gbogbo àwọn tó kù lọ tó ń tí bàbá wa ọba Ìlọrin tí wọ́n fi yan bàbá ṣífù imam ibi tá ti dájú gbogbo èèyàn lọ́nu. Ṣùgbọ́n káwá rí àwọn àfáà kan wá dó ń bẹ̀ kí wọ́n máa sọ wípé ní bàbá ìmáàmù ò búyàn ní ọjà àfáà ò ní búyàn, èyí sàfáà rí nu wà lẹ́yìn sàfáà rí mo fọ́lọ́ gbọ́dọ̀ sí èyí sàfáà rí tá máa sọ wípé ní ọ̀gá búyàn àná Muhammad sallallahu alaihi wasallam, Ọlọ́run gẹ́gẹ́ sì ni olórí búyàn. Afáàkọ́ bẹ́ni dédé tí ò fẹ́ sàbòsí tó wípé ní ń dáhùn èèyàn ọmọ bàbá dáhùn Ikram, bàbá Ṣéhù gbàgbà Khalifa gbàgbà, bàbá imam ẹlẹ́sìn Ọlọ́run yàrá yín pẹ́ tí ẹ bá fẹ́ máa àfáà gidi kò gbọdọ̀ bọ́lọ́tí rẹ. Bóò ló ṣe ṣe wá sí mọ́sálásí tó ní ta bọ́lọ́tí, bóò ló ṣe ṣe wá sí mọ́sálásí tó ní ta bá mùnáfìkì. ń dáhùn yẹn kà kún èébú kan lọ́dọ̀ Ọlọ́run o, ń dáhùn yẹn kà kún ẹ̀yìn. Bàbá Ṣéhù ti sọ fún wa wọ́n ní àwọn èèyàn lónìí báyìí ikhfa'ul haqqi kí wọ́n ròdòdó nínú ẹbí, Àṣẹ Hashim Khalifa Giwa káwọn èèyàn ròdòdó nínú ẹbí kí wọ́n ròdòdó nínú jàmá kí wọ́n dọwọ́ bò, òun náà ń pè ní ìwọ ọmọlúwàbí lọ́dọ̀ wọn. Bàbá sọ pé ní ikhfa'ul haqqi ká ròdòdó ká dọwọ́ bò, wa izharul batil kárí ìbàjẹ́ ká dọwọ́ bò, ká fi ìbàjẹ́ hàn sáyé. Bàbá ní òun ní hikmatan, òun lọ gbọ́n bàbá ìmáàmù wọn gbọ́n o, wọn èbúyàn o, bàbá ìmáàmù òbúyàn yóò. Bẹ́ẹ̀ sì ni wàmúrú àtàn òun ìjọmọlúwàbí kò rí bẹ́ẹ̀, irọ́ ni àwọn alábòsí ni wọ́n sọ lọ́rọ̀ báwọn. Bọ́dà mo wá challenge gbogbo ẹni tí ń gbọ́ mi, gbogbo ẹni tí ń gbọ́ mi, gbogbo àwọn àfáà tí wọ́n lọ ṣe wáàsí fún bàbá ìmáàmù nílùú Ìlọrin táyọ̀ òbúyàn níbẹ̀. Àtẹ́ àtòfi dórí àfáà tí wọ́n sọ pé wọ́n lọ béèrè tó sọ pé wọ́n béèrè tán bàbá ìmáàmù lọ́dọ̀ òun. Ètò ọba búyàn rí kọjáde láàrin àwọn ẹlẹ́bọ àti mùsùlùmí ṣebí èébú ni. Ṣùgbọ́n èébú àbòsí, èébú tí èèyàn ò ṣe káwá rà fún òun ni ọ̀dá. Àtẹ́ àtòfi dórí àfáà àgbà ṣebí àfáà kan tó jáde sọ pé ní tó bú Sheikh Adam ó tún búyà Sheikh Adam. Tó bá jẹ́ mọ́ ibẹ̀ ní kéèyàn òbúyàn lèyàn fi ní dépò ní zulman ní dàbòsí wa òdùwánà àti kọjá inú àlà sábà àkọ́kọ́ yàn kéwú. Ṣé sọ yẹ kí àwọn eléyìí ojoyè kankan mọ́ nínú Islam yìí? Sọ yẹ kó ìkẹ́kọ̀ọ́ tọ́ sí wọn lẹ́nu tó mọ̀ọ́mọ̀ tó bú Sheikh Adam ó búyà Sheikh Adam. Ibẹ̀ náà láti rí ìyàgbọ́n kábàdàn tóun náà débẹ̀ tóun náà sọ pé òun ṣe fún bàbá Ṣífù imam. Ẹ wá dúró èébú tí ìyàgbọ́n kábàdàn bàbá mẹ́kàsì láì sẹ́lá ìwò. Ẹ má bọ́ sábẹ́ ibẹ̀ ní bàbá ìmáàmù wọn ò búyàn àwọn kan náà dájú o, ṣùgbọ́n bàtí bàbá wa ọlọ́lá wa mẹ́mọ́tàbà ti yàn wọ́n àwọn ni wọ́n dájú. Bọ́dà ẹ wá jẹ́ ká wọ ẹni tó wọ́ búyàn. Ọlọ́run sọ fún Muhammad sallallahu alaihi wasallam al-Qur'an wa laqad zara'na li jahannama kathiran minal jinni wal insi. Ọlọ́run ní àti ṣèlérí àti kìlọ̀ fáwọn èèyàn
àti bá jahannama àti bá sàdéhùn wa laqad zara'na li jahannama kathiran minal jinni wal insi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wọ jahannama o ọ̀pọ̀lọpọ̀ àwọn àlìjànnú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ànábì Ádámù wọ́n wọ ní jahannama àti bá jahannama sàdéhùn bẹ́ẹ̀ lahum qulubun ọlọ́ni àwọn tá à ń sọ yìí wọ́n ṣe kí ni wọ́n ní ọkàn la yafqahuna biha wọn ò fọkàn yẹn wọn ò fi gbàgbọ́ yẹn kankan gbogbo ọ̀rọ̀ tó máa sọ láyé láyé èébú ni ṣé Sheikh Adam bàbá sọ wípé ní wọ́n sọ pé aláàfin ọmọ ni mí wọ́n sọ wípé ní asa ni mí ṣé Sheikh Adam bú yẹn bàbá sọ wípé ní lahum qulubun la yafqahuna biha wọ́n ní ọkàn ṣùgbọ́n ọkàn yẹn wọn ò fi gbàgbọ́ yẹn wa lahum a'yunun la yubsiruna biha wọ́n ní ojú ṣùgbọ́n ojú mẹ́kọ̀ọ́ lùkọ́ta ni Al-Qur'an suratul A'raf Ọlọ́run sọ wípé ní wọ́n ní ojú ṣùgbọ́n ojú tó ní wọn èfìrí nǹkan gidi wa lahum a'dhanun la yasma'una biha Ọlọ́run ní wọ́n ní etí wọn èfì gbọ́rọ̀ gidi Ọlọ́run wá sọ wípé ní ulaika kal an'am gbogbo àwọn tá à ń sọ yìí Ọlọ́run ní wọ́n dà gẹ́gẹ́ bí ẹranko ṣé tó bá ń ṣe wá sọ pé ìwọ tó olódodo tó tẹ̀lé òdodo ẹranko ni ó ti bú àbó òbu Ọlọ́run wá ní báyìí ó kápá owó lẹ́yìn tí àwọn ẹranko tá a fi wọ́n wéhùn ẹranko tún sọ jù wọ́n lọ báyìí àdọ́lù Ọlọ́run ni wọ́n ti ṣìnà wọ́n ti sọnù Ọlọ́run wá sọ wípé ní wa ulaika humul gafilun Ọlọ́run ní afọ́nufọ́ra ni wọ́n Kùránì látòkè fi dé sálẹ̀ kò fojú rewu ẹlẹ́bọ o tá a bá sọ wípé ní àáfàá ti ń lo àdó ẹlẹ́bọ ni wọ́n ní ní ti ń bú o ń bú ni o bọ́dà ṣé ń tìyàn tó lẹ́wọ̀ kẹ́tọ́ ń gbọ́ mi báyìí gbogbo ẹ̀yẹn lólùfẹ́ wa ṣé bàbá mùsùlùmí mẹ́ka sí wọ́n bú sàbí àbí wọn bú sàbí tó jẹ́ sí pé gbogbo àwọn ẹni yìí wọ́n ń gbé káàkiri pé ó bú sàbí o ó bú sàbí ni o ó bú sàbí ni o ṣé bàbá mùsùlùmí mẹ́ka sí bú sàbí wọn bú sàbí but ẹni tó bá ti sòdodo ó ti di ọ̀tá ọmọ aráyé akẹ́fà Suleiman ẹni tó bá ti sòdodo ó ti di pé ń búyàn wọn bẹ́ẹ̀ ṣe ń wo mi sí mo jẹ́ nǹkan tẹ́nìkan lè dẹ́rùbà tẹ́nìkan lè fi ọ̀rọ̀ wọn àwọn ẹ̀ka tó fi lè dẹ́rùbà ṣé bí àfáà kan lọ jáde pẹ̀lú gbogbo ẹnu rẹ̀ tó sọ wípé ní Sheikh Adam sẹ́ o òun lọ bà Islam lẹ Yorùbá jẹ́ àwọn ẹni tá à ń sọ yìí tí wọ́n lọ fún bàbá ìmáàmù lọrin ní mọ̀ràn pẹ́tọ̀ wọn ò bú yẹn ní o ọ̀rẹ́ wọn ní o àwọn tẹ́sán tó bàbá ìmáàmù lọrin ò bú yẹn yìí òun ló jẹ́ kí ipò ìmáàmù ọ̀tọ̀ sí wọn ẹni tó lálà sí bàbá ọba lọrin tó yàkàyàkà ọba lọrin tó jẹ́ pé èébú tẹ́nìkan ò bú yẹn láyé lẹ́yìn ìbú ọ̀rẹ́ àwọn tẹ́ lọ fún ìmáàmù tuntun nímọ̀ràn ní o àwọn ní ẹ̀ ń ṣe alágbàtẹrù ẹ o but eléyìí kò bú yẹn tiẹ̀ ẹni tó mọ̀ọ́mọ̀ tó ń rán ọmọ rẹ̀ síta kó sọ pé ní ají Sheikh Kamaluddin Al-Adabi òun ló ó lu jìbìtì ìgbé tí ìjàgbọ́n máa ń bọ̀ sọ́dọ̀ rẹ̀ wọ́n wá paná eléyìí kò bú yẹn o sẹ́rí àbòsí àwọn èèyàn ti pọ̀ jù ẹjá kò ń di àbòsí kò dára rárá bọ́dà àfà tí ń fi ògùn halẹ̀ fáwọn èèyàn tẹ́lẹ̀ ngbàtí rọrùn ètí ìjà tọ́lá ti délẹ̀ Yorùbá àbí bí kí tán bá lọ wọn ní a ní kíní kan tọ́lá ti hàn sára àdàrà yìí tá a fi bẹ́ àdá akẹ́ni mẹ́rin wọ́n gbó lọ ní yọ́mọ̀ ni wọ́n gbó lọ ẹ dákun ṣé irú àfà bẹ́ẹ̀ pẹ̀lú atrocity wọn àwọn náà tún bẹ̀rẹ̀ àti fún ìmáàmù nímọ̀ràn pé nítorí ìmáàmù òbú yàn so gbogbo ẹni tó bá ti wá dó déédéé tó ní àbòsí yóò dẹ ẹ mọ́sàbòsí mọ́ ó ti délé èbú nù nítorí àkó èbú nìyẹn o ṣùgbọ́n ẹni tó rí àfà àgbà aládò yìí tí wọ́n sọ fún ibẹ̀ àdó tó ń lò yóò dáa wọ́n fàdó sáwọn yẹn jàǹbá mọ́ òun ló di ilé ìbú lọ́dọ̀ wọn òun wọ́n sọ̀dọ̀ ọmọ burúkú kò sáfà náà láyé yìí tí ó gorí mímbà rí tí ó wà mọ́ kìlọ̀ ọ̀bàjẹ́ fáwọn èèyàn tí ó rẹ̀ pẹ̀lú àwọn jàmá tí ó bá ṣe dámọ̀ fìlà pẹ̀lú àwọn èèyàn ṣé nítorí òdodo tó gbé dání ni. bọ́dà bàbá wa Mudirul Markaz adamala yàtọ̀ àdàwọ̀ látàwù kí ni bàbá ṣe fún àwọn ẹlẹ́bọ tí wọ́n fi gbógun ti bàbá Mudirul Markaz nígbà náà lórí pé ní Ìlọrin o kì í ṣèlú ẹbọ kì í ṣèlú Yorùbá torí pé ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ lẹ Yorùbá ẹbọ náà fi pilẹ̀ rẹ̀ wọn ò jáde wọn sọ pé bàbá Mudirul Markaz ń bú àwọn èèyàn ni ṣé Aláròyé gan ògbéǹgbà náà so àbòsí táwọn àwọn èèyàn ń ṣe nínú ayé yìí láàfin máa ka wáàsí kún pé èébú ni wáàsí èsì èbú o làwọn bàbá àjọ sọ pé ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wáàsí ẹni bá taba ọlọ tún bẹ ṣe ẹni bá taba ọlọ tún bẹ ṣe ìwọ tó bá taba ìwọ ní ọlọ tún bẹ ṣe o ẹnì kankan tó lè sọ pé nítorí bóun ṣe wáàsí ni òfin búyàn ìwọ gẹ́gẹ́ alábòsí ìwọ ló tún ra rẹ ṣe so ẹni tó bá wá lálà sí àfa rẹ tí wọn kúrọ máa fa rẹ tó wá jáde tó wá lára ń tẹ ẹ sí báyìí kò ṣe déédéé tẹ wá ní pé yóò sórí burúkú ni ń bú ní tí wàá sórí burúkú kò lè sórí burúkú o torí pé ìwọ gangan tó ń ṣàbòsí hun ìwọ ni kó o mójútó ara rẹ tó bá sórí ibú ètò wá yà mí lẹ́nu tí mo fi wá jáde òun náà ní ìdákọ òun ní àpàlẹ́ ànábì tí mo ń wo orí Facebook mo wá rí bàbá yìí náà tó wá ń dárin òun náà sọ pé ní à kò lè jẹ ìmáàmù lọ́rin ẹni tí ń búyàn kò lè jẹ ìmáàmù lọ́rin ń dáni wákà bẹ́ẹ̀ mọ́tà bọ́dà gbogbo ẹni tó bá wà ní 80s tó fi wọ́n 90s àpàlẹ́ ànábì tó jẹ́ ọmọ Ajimuddin Ajani Bello ròyìn mọ̀kúnlá ọ̀kọ́lọ́ bá wa kẹ́ wọn tí ìwọ náà wá ń jáde tó ń sọ ibẹ̀ nítorí pé bàbá ìmáàmù òbúyàn rí náà fi jẹ ìmáàmù ní ipò máàmù fi tọ́ sí wọn sẹkírátírì àti ọ́fìn yanu
ẹ dákun jàmá ta ló búyàn àfààní aládìẹ ta ló búyàn tó Haji Muhyiddin Ajani Bello tó bá jẹ́ pé yasí tẹ̀ fi wọn ẹ̀bùnú Haji Muhyiddin Ajani Bello níbàdàn ní Kánò ẹni tó kọ́ bẹ̀rẹ̀ sí ní yàkàyàkà gbogbo àwọn àfáà Haji Muhyiddin Ajani Bello ni ẹni tí ó lálà sí ìjọba tó bá jẹ́ sí pé ní ẹ̀yin tẹ́ ń sọ pé ní nítorí èébú kẹ́ ẹ̀rọ òdodo ọ̀rọ̀ kéèyàn sòdodo ọ̀rọ̀ ó ti dáláàdì fi ọmọ nu ó ti dẹni tí búyàn nu ta ló tó bẹ̀ tó padà jẹ́ àgbà rárá kò sóńtọ̀ hùn ta ló tó bẹ̀ tó bù ṣe gàdám kò sóńtọ̀ hùn bọ́sí kéèyàn ọ̀rọ̀ àbòsí kọ́ sọ pé ní àbòsí lélẹ́yìí o ó ti délé ìbúnu Haji Ajani Muhyiddin Bello ibi táwọn lẹ́yìn búyàn dé bíjọba Abacha ṣe le tó 1995 Haji Ajani Muhyiddin Bello lọ sí wáàsí níbàdàn bí Abacha ṣe ń pààyàn tó Haji Muhyiddin Ajani Bello sùn lálẹ́ àlákà lọ́dún náà ó ní Abacha ó ní ọ̀gọ́ ni ó ní gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ ọ̀gọ́ ni wọ́n ta ló láyà tí mújọba Haji Muhyiddin Ajani Bello ni tó bá bọ́ sọ́dọ̀ àwọn ọlọ́balọ́ba báyìí aláàrin ọlọ́pàá sí pé wọ́n ṣe èèyàn ni Haji Muhyiddin Ajani Bello ni bọ́dà níbi ya 2001 sí ya 2002 Haji Muhyiddin Ajani Bello wá sábìjan bàtà Haji Muhyiddin Ajani Bello dábìjan ọwọ́ lálà ṣe gbogbo àwọn àfáà tí ń bẹ lábìjan lọ́dún náà gbogbo àti bá ń gbọ́ ni wọ́n máa jẹ́ ìjọba tí wọ́n sọ yìí Haji Muhyiddin Ajani Bello kí ọmọ wọn tó sọ yìí pé nítorí pé ní ìṣífì ìmáàmù lọ́rùn òbúyàn rí ló jẹ́ pé wọ́n jẹ́ ìṣífì ìmáàmù yóò lọ́pàá o kò sẹ́ni tí ó gbèsè ọlọ́run dání tí ò ní búyàn o Haji Muhyiddin Ajani Bello gbà tó já sábìjan lọ́dún náà wallahi ta'ala ismail la ilaha illa huwa àwọn àti ń bẹ lábìjan lọ́dún náà wọ́n máa jẹ́ ìjọba tí wọ́n sọ yìí ó láwọn àfáà ń dọwọ́ bojú ni ó ní gbogbo ọjọ́ bá tọ àfóúnjẹ́ làbí lọ ó ló lè ní ọ wá yẹ̀yẹ́ gbọ́n àfáà gbogbo àfáà ti ń lo òde òkú ni òde kíríkà ni Haji Muhyiddin lálàsẹ̀ wọn lábìjan lọ́dún náà ọwọ́ lálàsẹ̀ wọn báwọn àti ìbẹ̀lẹ̀ àwọn yẹn ti lọ gbé bàbá Muhammadu Magaji wá adámọ́lá yàtọ̀ ọ̀dà lọ́dún náà Haji Muhyiddin ti kò ní lábìjan lọ́dún náà tí wọ́n fi gbé bàbá Muhammadu Magaji wá ìwọ wá yẹ̀yẹ́ àwọn àfáà wá bú àwọn àfáà pé wọ́n lu jìbìtì ni wọ́n balẹ̀ jẹ́ ni ẹgbẹ̀rún sẹ́mọ́ ebu rẹ̀ kódà ìbẹ̀ lára ní àwọn ọmọ ní TikTok máa ń lò ẹlọ́mọ TikTok ọmọ kan tó máa ń gbé rédíò kan báyìí káàkiri báyìí wá sí Muhyiddin Ajani Bello mbẹ́mbẹ́ tí wọ́n fi ń bú àwọn èèyàn ó lè lọ sí ìjọ ọlọ́tí ibi láti Muhyiddin ti ń lálẹ́ àṣà àwọn ọlọ́tí ṣe èébú báwọn tó bá jásí pé ní kí ló sòdodo lọ́wọ́ jásí pé ní bú èébú tó ẹ̀yin àfáà ọpọlọ yín kúrú gan nílà akẹ́kẹ́ ló fi ń sẹ́ ọ̀rọ̀ so lọ́nà tí bá wọn fi wá dé tó fi wọ́ sábì gan àwọn ni wọ́n wá sọ pàtàkì ìjà àfáà àwọn ni wọ́n regulate gbogbo sọkúsọ Haji Muhyiddin Bello sọ sáwọn àfáà lọ́dún náà so káwá rí àwọn ọmọ eléyìí kó wá jáde káwọn sọ pé nítorí pé ní bàbá ṣífì ìmáàmù lọ́ni wọn ò búyàn rí òun náà fi jẹ ìmáàmù irọ́ ni o ṣé Hashim bàbá ńlá rọ́ ni nítorí ká kó èbú kì í ṣe èbú kọ́hún tẹ́gbẹ̀lẹ̀ èbú kọ́hún ètò Haji Muhyiddin Bello sì ń ṣe èbú kọ́hún ìwọ tó ọlájọ́ ọlọ́tí lóbìnú ìwọ tó ọjà àfọ̀ ní jìbìtì wọ́n lóbìnú nílùú jìbìtì èyàn ṣe wá sí jìbìtì kọ́ tó pé mi ní bú èmi ẹ̀sẹ̀ alábòsí èyàn ṣe wá sí kọ́ tó pé ní kò ní dá fún bàbá alábòsí níwọ̀n àmọ́ bínú kí ló bá bínú fún báwo sọ pé ní ìfáwùl hákì káwọn yóò dọwọ́ bò dúró kí wọ́n rí baálé ilé tí baálé ilé ṣàbòsí kí wọ́n rí ìmáàmù tí ìmáàmù ṣàbòsí nínú ìjọba mọ́sálásí ìwọ tó bá jáde bá bàbá ìmáàmù àbòsí láì ṣe yìí wọn lé aláàbí fi ọmọ ní o ó ti bú bàbá ìmáàmù o ó ti bú bàbá ìmáàmù o ṣé bí dẹ́sí dẹ́fí ń dàrú náà yẹn ní dẹ́sí tí lọ́nà òfin lálàáfíà mọ́nù afáwa tí wọ́n tún alukóra nìkan yìí Dawud Dr. Dawud adámọ́lá yàtọ̀ ọ̀dà wọ́n nígbà tí ṣẹ́kẹ́ dámọ́ fi kú lára àwọn ọ̀sán tí bàbá sọ fún bàbá Sàrò wọ́n ní pé ní olódodo olókùn mọ̀ lẹ́yìn ni olódodo olókùn lẹ́yìn ni mọ́ ta ló kù tó ọmọ sòdodo tí kò sáà bá lọ nígbà náà ni ṣé bí òdodo ọ̀rọ̀ náà fi torí ẹ̀sọ́ ṣe adámọ̀ di pé ní bàbá adámọ́lá yàtọ̀ ọ̀dà bàbá ní gbàtà ìṣe mọ̀lúdì nílé ọba pé èmi ni mo bẹ̀rẹ̀ rẹ̀ ṣé kàlẹ́ mo sọ bẹ́ẹ̀ wọ́n ní ọba wa ṣé òṣùlù kà náà ni ọba tí ń pọ̀ bá ránṣẹ́ ṣéu rahimahullah wọ́n ní tẹ́lẹ̀ tí bàbá tí ọba sùlù bá fẹ́ jáde wọ́n ní wọ́n jáde wọ́n jogun wáàsí gbàtà wáàsí ilé o wọ́n ní bàtà wọn dá kíníkà bojú bí àwẹ̀rẹ̀ báyìí gbàtà bẹ̀rẹ̀ sí ní dá bojú wọn pé kíní kọ̀ọ̀rọ̀ wọn tó pé ṣé kàlẹ́ wọ́n sojú abẹ́ ń kó wọ́n sọ bọ́dọ̀ ṣe jẹ́ afọ́nà ẹ̀rẹ́ òdodo fúnra rẹ̀ ṣé kàdám bàbá nígbà tó wáyá ọba jáde mọ́ ní ọbọ̀ yọjúmọ́ ṣé wọ́n bú ọba ní wọ́n ò bú ọba òdodo ọ̀rọ̀ máa ń kọrọ ní òdodo ọ̀rọ̀ ń kọrọ ní tó láwọn ọgbẹ́ wàlẹ́ wọ́n bú àfà báyó kò sẹ́ni tó bú àfà kankan àwọn tí wọ́n bú àfà ni wọ́n ti jáde mẹ́tì sọ òdodo ọ̀rọ̀ fún wọn àwọn tí wọ́n ń da nǹkan rú ara wọn ni Kamil Al-Adabi bàbá dàgbà ti sọ òdodo ọ̀rọ̀ fún ṣé òkàndé àti sọ òdodo ọ̀rọ̀ fún àfà wa Suleiman ọ̀tẹ́ wọ́n ti sọ òdodo ọ̀rọ̀ fún ṣùgbọ́n ntọ́ wá fà á ẹ̀dá kùn gbogbo ẹni tó bá máa kẹ́lẹ́ ti kẹ́ bá ń gé àrùn láì kẹ́bá sẹ́ǹjẹ̀ sí gbogbo ayé ntọ́ fà á tí wàhálà ìfipọ̀ láàrin Àdàbí àti Markazi àti ìgbà tí wọ́n wá sí àgbáyé ti kú ni rahimahullah bàbá dáadáa lẹ́yìn bàbá mísánà bàbá lẹ́la wallahi nínú ẹni tó dó ti Àdàbí tí wọ́n ní insaf bàbá oníwàsí àgbáyé ni nígbà yẹn bàbá oníwàsí àgbáyé wọ́n náà wọn lábá yóò sí ẹ̀wọ́n pariwo pé Kamilu kọ́ kìí ṣe Kamilu Àdàbí kọ́ òun kọ́ ní dàrú nínú ẹni tó yin Sheikh Adam ní yíyìn tọ́já sí wípé ní gbogbo ọmọ Markazi ni wọ́n ń dùn títí fi dòní dọ̀la ni òun ni bàbá wa oníwàsí àgbáyé rahimahullah bàbá oníwàsí àgbáyé ń sọ wípé ní ìmọ̀ kọ́mùsù lè ilmi òun ni bàbá Sheikh Adam ẹ̀ ò bẹ́sẹ̀ ní Sheikh Adam
wọ́n tún wá sọ yí pé ní bàbá Sheikh Adam wọ́n fi ọwọ́ kọ di dictionary ẹ wá dúró èyí tó ṣe fún bàbá Sheikh Adam. Bẹ́ẹ̀ náà ni bàbá Mudul Markaz adamalaya tàwọn ọ̀dàwọ̀látàwù àwọn náà yin bàbá Sheikh Kamaluddin Al-Adabi wọ́n yin bàbá nínú tafsir tó kọjá yìí gbàtí wọ́n débi àyà yìí pé ní wàlá yasnun tí wọ́n ṣe sìnà bàbá ní ìgbà tí Sheikh Adam tí wọ́n ṣe kíni tí wọ́n ń tú àyà yìí wọ́n ní pé ní mo ṣe mo túbá yín bẹ lọ́pọ̀ mi ò ṣe rí kọ̀ wọ́pọ̀ wípé ara àwọn tí ò ṣe rí òun ni bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi àbá mi Ghazali wọ́n ní ara ẹni tí ò ṣe rí òun ni bàbá Sheikh Kamaluddin Al-Adabi bàbá Mudul Markaz sọ bẹ́ẹ̀ nínú tafsir ọdún yìí wọ́n tún wá yin Sheikh Tajul Adabi rahimahullah wọ́n yin ní ìtọ́já sí pé àdàbí kankan ò lè yin Sheikh Tajul Adabi bẹ́ẹ̀ wọn ò rí eléyìí o ètò àǹsọ yìí tí wọn ò rí o wọ́n ní kò sẹ́ni tó yin Sheikh Tajul Adabi bí Sheikh bàbá Mudul Markaz bí wọ́n ṣe yin Sheikh Tajul Adabi wọ́n wá yin Sheikh Tajul Adabi tán ẹ wo ohun tí àwọn tí wọ́n fi pẹ̀lú àṣẹ fún bàbá Mudul Markaz láàrin tó wá jọ oníwàásí àgbáyé láàrin àwọn Markazi lẹ́yìn tó jọ oníwàásí àgbáyé òun ni Wazirul Markaz Sheikh Adam Yahya Al-Fulani adamalaya tàwọn ọ̀dàwọ̀látàwù àwọn ni wọ́n jọ bàbá oníwàásí àgbáyé afáàmì aládìẹ Abdullahi Ibrahim Kọ́lápọ̀ ẹni tó jọ oníwàásí àgbáyé láàrin àwọn Markazi òun ni bàbá Wazirul Markaz bàbá Wazirul Markaz adamalaya tàwọn ọ̀dàwọ̀látàwù wọ́n yin Sheikh Kamaluddin lẹ́yìn Sheikh Adam ẹni tó tún rí Sheikh Kamaluddin yìí òun ni Wazirul Markaz nínú àwẹ̀ bí bọ́yá yóò tún máa tó bí ọdún méjì báyìí nísìn wọ́n gbé Sheikh Kamaluddin sí ààyè tọ́já sí pé ní wọ́n gbélé Sheikh Ibrahim Niass ṣebí lọ́fà ní gbogbo àwọn Tijani àti bínú sí bàbá Wazirul Markaz wọ́n sọ tọ̀ríkà tí bàbá Sheikh Kamaluddin ṣe wọ́n gbé Sheikh Kamaluddin wọ́n gbélé Sheikh Ibrahim Niass láyé ẹ dákun ta ló jáde tó appreciate bàbá wa Wazirul Markaz pé nítorí ṣe yóò ọkàrẹ̀ láàrin àwọn àdàbí ní Sheikh Adam fi sọ tí bàbá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ challenge bàbá ní mo yin Haji Kamaluddin Al-Adabi mo yin wọn mo gbé wọn dé pò tọ́mọ kí wọn kẹ́kọ̀ọ́ lé gbé wọn dé kí lè fi sẹ̀sán èébú ni bàbá ní èébú lè fi sẹ̀sán fún mi èébú ni kódà bàbá tó sọ débi kọ́ ọmọ kí wọn tọ́fẹ́ kọ tíra àwọn ọ̀sọ́ pé kọ́ mọ́ yin Sheikh Kamaluddin ó yin Sheikh Kamaluddin ó gbé wọn gà bọ́dà àwọn ẹ̀yìn táwọn Markazi ṣe fún àdàbí nù láti gbà tí bàbá wọn ṣe àgbáyé ti kú ààrẹ nìkan kan tó tún yin Markazi mọ́ níjọ́ wo ni bàbá wa mission ayára ni wọ́n yin Markazi rí ẹ jẹ́ ń bọ́ níjọ́ wo ni wọ́n yin Markazi rí bàbá wa mission ayára alhamdulilayi o ṣebí bàbá Mudul Markaz lásọ yìí bí wọ́n ṣe yin àdàbí bí wọ́n ṣe yin Sheikh Kamaluddin bí wọ́n ṣe yin Sheikh Tajul Adabi àárí èmi ò rí ọ̀rọ̀ tó bá rí gbọ́gbọ́ tó gbé lẹ́yìn bàbá oníwàásí àgbáyé tó gbé ní tó lè máa parí ọ̀rọ̀ yẹn ṣé o kò tí kábìnrin tí wọ́n tọ́ka wọn ò rí wọ́n rí afọ àdábì kọ́ram wà láì wọ́n rí dáadáa ṣùgbọ́n tó bá ti já sí pé ní àwọn àgbàlagbà wọn ń wọ ọmọdé ran ní sin ba nǹkan jẹ́ definitely tó bá ti ń bú Sheikh Adam nínú wọn máa ń dùn tó bá ti ń bú Sheikh Adam nínú wọn máa ń dùn ní ti ń dábàá lẹ́nu o ẹnìkan ò bú àfa àgbà kankan gbogbo tí Sheikh Adam sọ àwa kan tún sọ ni nǹkan báyìí so kéèyàn wá lọ gọ pé òun fẹ́ ṣe wá sí fún bàbá Chief Imam lọ́rin ibi tá a ti lọ́nu nì pé ha wà láì tẹ́lẹ̀ báwọn wọn ò búyàn rí wọn ṣe ń kárí àfa àtọ́sọ pé wọ́n á wádìí lọ́dọ̀ ọ̀hún yìí ṣé bí àfa nǹkan náà ẹ mọ́ tó sọ òun ò búyàn rí àfa yóò kọ̀ búyàn rí lábàtọ́ sọ pé wọ́n á ṣe wádìí bàbá Chief Imam lọ́dọ̀ ọ̀hún tó wáyé pé Chief Imam bá ti wà kásọ̀ òun lè sọ̀rọ̀ pé wọ́n sì wọ́n rí báyìí ṣé bí àfa nǹkan náà ní sọ wípé ní tí sọ pé ní má jẹ́ ń bí afáyẹ̀ kan náà ní sọ pé ní ṣòkòtò sófésófé ọlọ́run má jẹ́ ń bírú wọn àbí ṣòkòtò sófésófé ọlọ́run má jẹ́ ń bírú wọn ṣé bí àwọn àrùsùn náà ń gbárù àìmọye àfáà táwọn kàkálẹ̀ táfà yìí ti lálàsí ayé wọn ṣé bí láàrin àwọn àfáà tí wọ́n dọ̀dọ̀ rẹ lónìí láyé nísìn ṣé bí àfáà kan ló bú àfáà tọ̀hún tó sọ pé ní ọlọ́ọ̀lù jìbìtì ní lómẹ̀ kẹtún ṣe aládò kọ́ àfáà yẹn sọ̀rọ̀ yẹn tọ́lá ìdé àfáà àgbà aládò ọlọ́fọlọ́gbà gbé kó ní pé ní àfáà ń padà wá jáde padà ọlọ́pàá wá ní tíráṣẹ̀ bẹ́ẹ̀ àwọn aláìjà láì lágbàdá báyìí èèyàn rẹ ni ẹni ọlọ́run ni ẹni kiri báyìí ni gbogbo àwọn afẹ́tọ́ lọ́tọ́ lọ́sọ́wọ́ ti fún bàbá ìmọ̀mù kò sí ètò alálàsí ayé yẹn nínú wọn ètò alálàsí ayé ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ ṣe ìṣàkótọ̀ àfáà lágbàdá báyìí ṣe wá sí mẹ́ o kò lálàsí ayé yẹn kò búyàn àfáà wa Malik Abu Muliku Akin so kájú àfáà báyìí o kò lálàsí ayé yẹn rí àfáà tẹ́ni mọ̀ tí mo lè fọ́ rẹ̀ sọ ya àwọn ẹ̀ bàbá Adamatani Adamalaya tàwọn ọ̀dàwọ̀látàwù bàbá Adamatani ṣùgbọ́n kò sọ báwọn náà búyàn ó tó bẹ́ẹ̀ kò sí wá sí tó ní búyàn ó kò sí ó ṣe bọ́ sọ̀rọ̀ náà fáwọn èèyàn ó búyàn yóò tàbá wọlé ẹgbẹ́ ó búra rẹ̀ wọ́n gẹ́gẹ́ wà búra rẹ̀ sí bí àfà nínú àwọn àfà tí wọ́n lọ fún bàbá ìmọ̀mù ní mọ̀nà ìgbẹ́tọ̀ pé bàbá ìmọ̀mù búyàn yìí sí bí ara wọn kan lọ sọ́fà lọ sọ pé ìmọ̀mù àtọ̀lé lọ́dún náà ẹ ti balẹ̀ jẹ́ tẹ́wọ́jẹ́ kan sọ ayé èèyàn rẹ̀ ní sí gbogbo ẹ̀wá tẹ̀lé fún yẹn mọ̀ràn kí serú yín àfà tó gbé ní ńlá làṣẹ ìmọ̀mù ọ̀fà ó sọ pé tọ̀ ẹsẹ̀ oúnjẹ dé ní sẹ́yìn gbọ́mọ̀ fi kára yín bọ̀ báyìí ọ̀sẹ̀ yìí wá ní sẹ́lẹ̀ bá kéré ni àkéré náà so ẹ ṣe gbogbo àwọn aburú yẹn tán ẹ wá sọ yín dènyàn rẹ nísìnyí
ẹbú bútú ẹbú yà ṣẹ́gàdàm nìkan fúnra wọn àwọn táwa pàkó ẹbú nù kọ́ máa ra àràbù fún yàn yàtọ̀ sẹ́ni tí ń ṣe wá sí pé máa lo àdó mọ́ ẹni tó bá bí fúnra yàrá yàrá fún ẹyọ kẹdà tí wọ́n bí babalá baba wọn dá sọ́mọ́ àgbógun ti ẹbọn tí wọ́n ń ta ko súnfìm ẹni kí wọ́n dájọ́ àdó tí wọ́n bá bí wọn dá. So gbogbo àfa tí ó dò déédéé pẹ̀lú Ọlọ́run tí ó tẹ̀lé kí Ọlọ́run wí tí èsì àfa alátẹnujẹ ó lè wọ́n bí àwọn bílíkì kọ́ máa kápẹ́dà bọ̀rùn kọ́ máa káàkiri òde káàkiri wà lẹ́sọ̀ kò lè bá ara yẹrẹ o torí pé òdodo lọ́ fẹ́ sọ o adáyé òsì fọ́dodo lọ́fà ló dájú pé gbogbo àwọn onírọ́ ọmọ lérò lẹ́yìn kí wọ́n wá lọ́rọ̀ àwàlẹ́ dára bàbá ìṣífì máàmù ọlákẹ́ wọn búyàn rí wọn búyàn rí ló jẹ́ kí wọ́n jẹ ìmáàmù ìwọ ọ̀dọ́ tó búyàn ṣe èmi jọ nǹkan tẹ́lẹ̀ ti sí àgbẹ̀mọ̀ búyàn ara yín ló kò dodo ọ̀rọ̀ nítorí pé gbogbo ara yín kìkìdá ẹ̀gbin ni atọ́sí ti orí burú tàbí kó jẹ́ ṣe ìdápẹ́ lẹ́nu bàbá ní àkí máa bá lùkọ̀ bí ká láyàǹkè kí ní ń sọkàn rẹ tí ọmọ rí láyé ọkà fámi ti di pẹ̀tà ó ti dàrú òun ló sì mẹ́ta yóò máa ṣe wá sí ẹ sì bẹ̀rù Ọlọ́run àbá tó búyẹ̀ sí tó tún bú Ọlọ́run gangan ó bú Ọlọ́run ọba tó dá wa torí pé onítọ̀ tó bá ń wá ayé ó ṣe kí ni wàá kọ́yìn sọ́lọ́run tó bá ti wá dáyé tán nísìnyí lọ́wọ́ àpàdà sọ́dọ̀ Ọlọ́run ṣe ó yin Ọlọ́run nu ṣùgbọ́n ilé yìí nísìnyí kò bú èbú o òun tún ṣe wá sí o òun tún ṣe wá sí fún ìmọ̀mù o ó lè tánú mo kó jẹ wọ́n ní èyí ó sọ pé kò ń kó jẹ kò sáfà gbà láyé ìfọwọ́sọ pé mo kó jẹ kò sí mo lọ fi lákẹ́ ìsìnkà tó ń sọ ẹni tó sọ sí tó sọ pé àsàlátù Ibrahimiyya ó ní àsàlátù ràgó ni àsàlátù ràgó kí ló pẹ́ àsàlátù ràgó so ẹja bẹ̀rù Ọlọ́run ẹja yìí máa parọ́ fúnra wa mọ́ òun bàbá ṣẹ́ka dáhùn sọ wípé ní ìfáwùlà hákì kí wọ́n dọ̀wọ́ bò òdodo mẹ́lẹ̀ wà ìsáhàlù bátìl kọ́ máa fìbàjẹ́ hàn kọ́ máa sọpọ́tì oníbàjẹ́ kọ́ máa sọpọ́tì alábòsí kọ́ máa sọpọ́tì ọ̀daràn bọ́dà ẹni tó lálàsẹ̀ ọba lọ́yìn tó lálàsẹ̀ ìmámù àná Ọlọ́run bá ń kẹ́ wọn bàbá ìmámù tóní ní tẹ́ẹ̀fì ní bọ́rọ̀ sí wọn lẹ́nu o àwọn alátìlẹ́yìn rẹ o ẹni tá a wí olórí burúkú tó gbé kò sórí burúkú tó tó máláyé yìí nínú tẹ̀fsírì rẹ o àwọn náà ń sálábàtẹ̀ wẹ o wọn fẹ́ràn yín o bó ti jẹ́ òdodo tẹ́lẹ̀ ọ̀sọ̀ fún yín ojú àná bàbá ìmámù Ọlọ́run darí yín pẹ́ tẹ́ bá ní kẹ́ sọ òdodo lónìí ìbáyìí bàbá sífù ìmámù lọ́rin tẹ́ bá ní kẹ́ sọ òdodo wà láìpẹ́ bí láì ẹ̀ ní lọ́ọ̀rẹ́ kankan mọ́ láyé ẹ wàá mọ tí ojú bàbá àbúrò mẹ́ta sì rí ẹ̀yin ẹ̀ sọ òdodo wò ẹ̀ sọ òdodo tí wọ́n bá ń tọ́ bẹ́ẹ̀ búyàn láwọn táwọn fún yín mọ̀nà bàbá ìmámù Ọlọ́run darí yín pẹ́ o bàbá sífù ìmámù lọ́rin àtìgbà tí bàbá wa mẹ́mẹ́ta bá ti yàn yín lẹ́ti dájú gbogbo èèyàn lọ lẹ́ti dájú gbogbo ìmámù ilẹ̀ Yorùbá ẹ̀yin olórí gbogbo ìmámù láti ọjọ́ tó fi dé gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin olórí bó ti jẹ́nu ẹ̀ń tó fẹ́ àtẹ̀ntọ́kọ̀ torí kò sẹ́ni tó máa fapá jánu nísìnyí o àwọn tẹ́ gbàdá ó dá nísìnyí èyí ọmọ àparò yìí arọ́bàfin ọ̀fọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ bá nísìnyí arọ́bàfin wà ní kí ló lẹ́yìn ọkọ̀ tó máa débẹ̀ kó ló tó máa sọ fún ìmáàmù nímọ̀ràn láàyè nǹkan ti bàjẹ́ eléyìí nísìnyí kò bẹ́ẹ̀ bú o ṣé ó yẹ kí ìmáàmù tó fún eléyìí arọ́bàfin èèyàn búyẹ̀ títí ó tún lọ lálàsọ ọba àlú wọn wọ́n sọ pé kúnlẹ̀ ọ̀dà ó kúnlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun alal mursalina walhamdulillahi rabbil alamin afawa Ibrahim Shehu akinyin afawa Karim Said Adéyẹyẹ akinyin ẹ kú ètò náà Ọlọ́run ní bá dáadáa wa jẹ́ Prince Gambari akinyin ẹ ṣeun a kú ètò Ọlọ́run má bá dáadáa wa jẹ́ Al-Qur'an Karim Ọláyínká Ọlọ́run ṣe bá ṣe dáadáa fún yín Al-Qur'an Karim la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalina walhamdulillahi rabbil alamin. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.